آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نستعين ونستغفره ونعوذ من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Adé ọpẹ́ fún Ọlọ́run ọba àlekèọlá ọba tí a bẹ̀ lọ́sẹ̀ tó kọjá bí kò tún ṣọ́ wa di ọ̀sẹ̀ yìí. À ń dúpẹ́ fún Ọlọ́run pé Ọlọ́run tún kádàrá kí èmi àtẹ̀yin kí a tún máa bẹ ní àsìkò yìí. À ń dúpẹ́ àtún ọpẹ́ dá kọ́lọ́ má ṣe ìgbọ́pẹ́ wa kọ́lọ́ má ṣe ìgbẹ̀yìn wa. Orúkọ tèmi ní Dìkúrúlá Àmúyọ̀sọ̀rẹ́ mo kí yín káàbọ̀ sórí ètò wa ètò yín àgbọ́yé Islam ibi tí a ti ń sọ àwọn ètò ẹ̀sìn wa tí a ti ń gbé yẹ̀wò tí a dẹ̀ tún ń gbọ́ àgbọ́yé lórí ẹ̀ tí a bá gbàgbé ní ọ̀sẹ̀ tó kọjá àwọn bàbá wa Fadilat Sheikh Miftahudeen Gbádégẹṣe Ayọ̀bádéjọ àwọn náà ni wọ́n bá wa sọ̀rọ̀ lórí pàtàkì oṣù Ṣàbán àti ìgbáradì fún Ramadan. Ṣùgbọ́n lénìí pẹ̀lú ògo Ọlọ́run a fẹ́ tẹ̀síwájú n ta fẹ́ sọ̀rọ̀ lé lórí tó tún kàn wá náà ni o àti ìmẹ́nu kò ń bẹ̀ ṣùgbọ́n kí a tó sọ fún wa n tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí àwọn olùbánisọ̀rọ̀ tòní wọ́n ti wà ní ìkàlẹ̀ olùrẹ́ni ni wọ́n àfáà àgbà ni wọ́n olùpèpè sí ojú ọ̀nà Ọlọ́run ọba òun ni wọ́n ti ń ṣe àtàbà máa wò ó Ọlọ́run o bí 100 ọdún sẹ́yìn kọ́lọ́run túbọ̀ bá lọ́rẹ̀ mi wọn kọ́lọ́run jẹ́ kí wọ́n ṣe pẹ́ kí wọ́n ṣe jìnà abẹ́ Ọlọ́run ọba fún wọn Ọlọ́run má ti mú wọn kó ńlẹ̀ o nítorí pé a ṣì ń gbádùn wọn àdẹ̀mọ̀ pé ẹ̀yin náà tí ẹ̀ ń wò wá nílé ẹ̀ gbádùn wọn lálẹ́ àṣálẹ̀ ètò ní pẹ̀lú ògo Ọlọ́run. Àwọn ustaz wa tí a gbé wá tí wọ́n fẹ́ bá wa sọ̀rọ̀ lórí Ramadan oṣù alápọ̀nlé àwọn náà ni ustaz wa tí wọ́n jẹ́ mudir fún markas wa tí ó ń bẹ ní Àpèbí markas Kitabu wa Sunnah tí ó ń bẹ ní Àpèbí ní ìlú Ìjẹ̀bú-Òde. Wọ́n olóyè púpọ̀ ni wọ́n ní Waterside wọ́n olóyè ni wọ́n olóyè ti Ọlọ́run ọba òun ni wọ́n ṣùgbọ́n pẹ̀lú ògo Ọlọ́run àwọn ustaz wa tí a ti dárúkọ wọn tá a fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn ní gbogbo ìgbà tá a fẹ́ pè wọ́n a máa fi ọ̀wọ̀ sí àwọn náà ni ustaz Miftah Sadiq Ọlọ́run má ṣàjàre wọn pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alaikum salam wa rahmatullahi ta'ala wa barakatuh. A kí yín káàbọ̀ sí iléeṣẹ́ wa NTA Ìjẹ̀bú-Òde. Ustaz lénìí ta fẹ́ sọ̀rọ̀ lórí nítorí tó wà ń ta òun náà ni àlejò ńlá ni tí ó ń kọlẹ̀kùn mọ́ gbogbo wa lórí báyìí àbí Ọlọ́run bá kọ́lọ́run jó bá wa ní ìrọ̀rùn òun náà ni Ramadan. Oṣù yìí wọ́n ti ń polongo ẹ̀ wọ́n ní ó lápọ̀lé gan a fẹ́ gbọ́ àwọn àpọ́nlé tó ń bẹ nínú oṣù yìí ṣùgbọ́n ká tó bọ́ sínú àpọ́nlé tó ń bẹ nínú oṣù Ramadan kí ni àǹfààní ààwẹ̀ gbígbà kí ni àǹfààní tó ń bẹ ń bẹ kí ni àǹfààní ààwẹ̀ gbígbà. Bismillah. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim wa bihi nasta'in wa la hawla wa la quwwata illa bika ya arhamar rahimin. Adúpẹ́ púpọ̀ fún Allah. Alhamdulillah. Ọba tí ó ṣe wá ní mùsùlùmí tí ó ṣe wá ní ẹni tí ò mọ̀ tó ń ṣe. Àǹfààní tí ó wà fún ààwẹ̀ gbígbà ó pọ̀ púpọ̀. Àkọ́kọ́ ni wípé oúnjẹ tí Ramadan là ń sọ kì í ṣe tàtọ́wọ̀ ààwẹ̀ tá a fi ń ṣe ìbádà kan tí Ramadan yìí gangan eléyìí tó láàsì lélẹ́yìí fẹ́ni tó yẹ pé kì í ṣe aláàárẹ̀ kì í ṣe pé ó yá rìnrìn àjò kì í dẹ̀ kì í ṣe ẹni tó yẹ pé bóyá oyún tó ní kò ní lè ní agbára okun tó láti gbààwẹ̀ àbí pé ó ń tọ́mọ lọ́wọ́ gbogbo àwọn tí a fojú fo ìgbígbàwẹ̀ fún wọn yẹn tí gbogbo wa ti mọ̀ tí ò bá lè síbẹ̀ túláàsì ni fún mùsùlùmí ẹni tó ti bàlágà
kó gba àwẹ̀ eléyìí túmọ̀ sí pé àǹfààní tó wà ń bẹ mo fẹ́ yọ jáde o ni pé èèyàn gbọ́rọ̀ sọ́lọ́run lẹ́nu. Allahu akbar. nítorí pé bí Allah bá ní kíní ìyẹn ṣe òpó ẹ̀sìn Islam márùn ni nínú ẹ̀ náà ni ìgbà àwẹ̀ Ramadan eléyìí téèyàn bá tẹ̀lé ó túmọ̀ sí pé ẹni ikọ̀ ẹni ọ̀wọ̀ ni ó pẹ̀lú ohun tá a fi ń dẹ́ ẹni àpọ́nlé mọ̀ ẹni tó tijú Ọlọ́run tó mọ ohun tó ń ṣe lórí ilẹ̀ Allah ní kó ṣe nǹkan yìí ó dẹ̀ tẹ̀lé ẹni àpọ́nlé ni ẹni ọ̀wọ̀ ni. yàtọ̀ sí eléyìí tí a bá fi ojú ìlera wò àǹfààní tó wà ń bẹ pọ̀ kò sí ẹnìkan tí àárẹ̀ kan ń ṣe tó bá wà nínú àwẹ̀ tí ò ní mọ̀ pé ìbùkún Ọlọ́run wà nínú àwẹ̀ yìí ìlera yẹn á pọ̀ àlàáfíà wà fún ara yẹn á fúyẹ́ àṣẹ látara oúnjẹ tá à ń jẹ pàápàá a máa ń rí ọ̀pọ̀lọpọ̀ àdánwò nínú oúnjẹ tá à mọ̀ pé àwa fúnra wa là ń ṣera wa nígbà tá a bá gbàgbé àrípa ara yín máa fúyẹ́ kò sí gbogbo oògùn tẹ́ ń lò láláì lò nǹkan kan ò ní ṣe yín ohun túmọ̀ sí pé wọ́n ní àtẹnujẹ ò ní pa wá nínú jíjẹ àti mímu àdánwò wà ń bẹ tí a bá wà nínú àwẹ̀ yẹn tí a ń tẹ̀lé òfin Ọlọ́run tí a dẹ̀ jẹun takuraro yàtọ̀ sí ẹ̀yin náà tún wo oúnjẹ tá à ń jẹ rẹ̀ papọ̀ mọ́ níwọ̀n aláwẹ̀ ò lè jẹ àjẹkì kò tẹ̀ ní ọ̀nà fún kò ní là ọ̀nà fún kò ní gbà. bó tiẹ̀ bọ́nà fún bá gbà nírọ̀lẹ́ kò lè gbà lóru nídàjí ó máa yàtọ̀ àǹfààní pọ̀ púpọ̀ tá a bá ní ká ìyẹn nìkan ni tó láti máa sọ so kí Ọlọ́run ọba kó jẹ́ kí àǹfààní kó wúlò fún wa níbi sáyé wa. kí ni àwọn ṣe aláwẹ̀ àti má ṣe aláwẹ̀. àwọn tí aláwẹ̀ gbọ́dọ̀ máa ṣe tó jẹ́ iṣẹ́ rẹ̀ ó pọ̀ púpọ̀ tí a bá wo àwẹ̀ yìí náà kò dá lórí nǹkan kan bí kìí ṣe pé ìwé Ọlọ́run Al-Qur'an Al-Karim òun ni Ọlọ́run bá fi so poise Islam dúró ìwé ìbádà ni aláwẹ̀ ó gbọ́dọ̀ mójútó Qur'an kíkà púpọ̀ yàtọ̀ sí pé kéèyàn gba àwẹ̀ kó má fi oúnjẹ sínú kó má mú kankan yẹn tí ènìyàn bá wà nínú àwẹ̀ tó bá ń ka Qur'an Al-Karim ìmọ́lẹ̀ ńlá ni fún àìmọye àdánwò àti ìṣòro tó máa gbé kúrò fún yàtọ̀ sí eléyìí Qur'an kíkà yẹn ẹ̀san tó wà ń bẹ ó ju gbogbo iṣẹ́ yòókù tá à ń ṣe láyé lọ torí pé lórí àràfin kan wàá gba aládá mẹ́wàá tó bá ní alha lẹ́tà mẹ́ta nìyẹn ó túmọ̀ sí 30 ládá ló máa gbà ambilẹ̀ tó ka odidi súra ẹlòmíì láàrin ọ̀sẹ̀ kan lè parí Quran tẹ́lómi máa parí tó 4 nínú Ramadan ojú bẹ́ẹ̀ ló ń gbà mí. ṣùgbọ́n èyí tó dáa jù ni pé kéèyàn máa kà níkà wípé mò ń kánjú kó mọ̀ pé òun fi ń ṣèbádà fún Ọlọ́run ìjọsìn ni á farabalẹ̀ á kà. ó dẹ̀ ronú sí òun gangan ló lórí àtúnláṣí nìyẹn tí èèyàn bá ronú sí ìtumọ̀ Al-Qur'an Al-Karim ìgbà yẹn gan ló máa mọ nǹkan tó ń ṣe torí ìtumọ̀ yẹn ló máa tọ́ ọ sọ́nà bí ó ti lè hùwà rẹ̀ láyé irú ìgbésí ayé wo ló yẹ kó gbé irú ìṣesí wo ló yẹ kó ṣe kí ló yẹ kó jìnnà sí á ti rí gbogbo ẹ̀ so tí àwọn àdánwò kan bá wá ń dé tó lè jẹ́ kó ṣìwà hù kó ṣinú bí Kùránì yẹn á jẹ́ gẹ́gẹ́ bí gàgá tó máa dá dúró tó ní jẹ́ kó ṣubú sínú àwọn ẹ̀ṣẹ̀ eléyìí jẹ́ ìkan nínú iṣẹ́ tó yẹ máa ṣe lẹ́yìn náà àwọn aláìní pọ̀ láwùjọ wa nínú iṣẹ́ eré tí èèyàn lè máa ṣe òun náà ni sadakat ìtọrẹ àánú èèyàn lè máa ṣe káwẹ̀ tó dé lẹ́yìn táwẹ̀ bá tún lọ náà máa ṣe ṣùgbọ́n tinú àwẹ̀ yẹn ládá ẹ̀ máa di àdìpélé gbogbo ìbáàdà téèyàn bá ṣe nínú àwẹ̀ ládá àdìpélé ni ìlọ́po tó pọ̀ ni èèyàn máa gbà nínú ẹ̀san bákan náà ni ìmáa tún jí lóru yan náfìlà ìyẹn náà pẹ̀lú eléyìí ṣe pàtàkì púpọ̀ tí a bá wà nínú àwọn kéèyàn yan náfìlà lẹ́yìn tó ń ka Quran wà yan náfìlà wà dẹ̀ ṣe ìtọrẹ àánú tó pọ̀ àwọn tó jẹ́ olórí ẹ̀ gangan nìyẹn àwọn tó jẹ́ olórí yàtọ̀ sí pé èèyàn máa jìnnà sí ìwà àbàjẹ́ nǹkan kan ìwọ fúnra rẹ o ní nǹkan tó ń ṣe fúnra rẹ. àwọn má ṣe nìyẹn o ìwà àbàjẹ́ tẹ mẹ́nu bà yẹn àwọn má ṣe nìyẹn wọnú ẹ̀ bẹ́ẹ̀ ni. ìmú tí ò bá sí Ramadan gan-an. ìmú eléyìí tá a sọ nínú iṣẹ́ yìí náà lẹ́yìn Ramadan kò gbọ́dọ̀ dúró má ṣe yẹn gan ìyẹn náà ìyẹn gan láti ẹ̀wọ̀n bùkátà ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́
má ṣe ló kó bá wa tá à ń ṣe tí a bá lè gbìyànjú kí a ní àròjinlẹ̀ dáadáa nínú àwẹ̀ tí a fẹ́ bẹ̀rẹ̀ yìí kéèyàn jìnnà sí ìwà àbàjẹ́ orílẹ̀-èdè yìí á dáa káwa tí ẹ bẹ̀rẹ̀ látòrí ara wa mùsùlùmí nínú ilé ẹnìkọ̀ọ̀kan wa tí dáadáa bá ti ń bọ̀ tá a ṣe dáadáa àwa ó ti di problem wa di -1 nìyẹn so a yọ kúrò nínú ìṣòro tó wà láwùjọ ni ẹlòmíràn tó àwọn ẹbí yìí tí gbèsè ayé wọn ń sun wọ̀nyí tí gbogbo ẹ̀ ń dà yìí ó má dàbí pé ọlọ́run ni wọ́n mójútó so eléyà lè jẹ́ kí aburú kó dínkù ní àwùjọ wa torí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní ittaqullaha haythu ma kunta bẹ̀rù ọlọ́run níbikíbi tó bá wà bẹ̀rù ọlọ́run níbi àyèkáyè tó bá ipòkípò tó bá wà má sọ pé àyè yìí nira àbí ó fún ìbẹ̀rù ọlọ́run gbọ́dọ̀ yọ jáde ńbẹ̀ ọlọ́run gbọ́ngàn ló gbọ́dọ̀ fi ṣáájú gbogbo tó bá fẹ́ ṣe. tíyàn kò bá rí ọlọ́run bá ń rí ẹ. orí o watbin sayyi'atan hasanatan tamhuha ó wá ní ká máa ṣe dáadáa fẹ́ni tó bá ṣàbùrú sí wa àwa mùsùlùmí ló la ń tẹ̀lé àdìsí ohun tó ga wa dẹ̀ fi lẹ́ni sallallahu alaihi wasallam ìpín tíyàn bá ń ṣàbùrú sí ẹ ìwọ ṣe dáadáa sí torí pé rere tí rẹ bá ń ṣe ló máa borí àìdá táwọn èèyàn bá ṣe sí ẹ so torí ẹ dáadáa lọ́lọ́run ní ká wá ṣe àwẹ̀ yìí tún wá mú dáadáa yẹn wá ó wá tún sọ di ọ̀tún ká má gbàgbé o torí ẹ̀dá ẹni tó ń gbàgbé ni wá kí Allah kó ṣàánú wa. Ọlọ́run á ṣàánú wa ètò yín ètò wa àgbọ́yé Islam òun náà ni wá báyìí tí ẹ kalẹ̀ sí àwọn bàbá wa tí wọ́n ti ń dá wa lẹ́kọ̀ọ́ àwọn náà ni bàbá wa ustaz wa olùrẹ́ ní kọ́lọ̀njọ́ kọ́lọ̀njà àrí wọn pẹ́ àwọn ni ustaz Miftah Sodiq kọ́lọ̀njọ́ kọ́lọ̀nba wà pẹ̀lú wọn tí wọ́n jẹ́ mudir fún ilé kéwú wa ní Kitabu wa Sunnah tí ó ń bẹ ní Àpèbí kọ́lọ̀nmáṣá wà pẹ̀lú wọn. Ustaz àǹfààní fún àwọn ará ilé àwọn tá a bá fẹ́ ṣe olùgbọ̀wọ́ ètò àgbọ́yé Islam aláǹfààní láti kàn sí ilé iṣẹ́ wa NTA Ìjẹ̀bú-Òde ní ẹ̀ka ìpolówó ọjà wa pẹ̀lú ògo Ọlọ́run ní kábàámọ̀ aburú tẹ́ bá dòwò pẹ̀lú wa Ọlọ́run á dẹ̀ tún wà pẹ̀lú yín. Ustaz a ti gbọ́ wọn ṣe àti má ṣe nínú ìfáàrà tí ẹ kọ́ ṣe fún wa òun náà ni pé àwọn nǹkan wà tí Ọlọ́run bá yọ kalẹ̀ pé wọ́n lè fà wẹ́lẹ̀ nínú wọn ni aláìsàn wà ṣé aláìsàn yẹn ṣé olówó lọ́lọ́run ń tọ́ka sí ni àbí tálákà àbí gbogbo aláìsàn kí wàá ló máa jẹ́ ojúṣe ẹni tó bá wà ní dùbúlẹ̀ àìsàn. ẹ ṣe púpọ̀ lọ́dún tí Ọlọ́run bá ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn oko olówó àti tálákà oko sínú ẹ̀sìn Islam kírun gbààwẹ̀ ṣe dáadáa kì í ṣe olówó kì í ṣe tálákà nìkan ẹ̀sìn Islam kì í ṣe ẹ̀sìn awo kan tó yẹ pé àwọn kan náà máa ṣe àwọn kan ní ò ní lè ṣe ẹ̀sìn Islam ò rí bẹ́ẹ̀ ìrun kíkí wákàtí márùn tí olówó bá kí ní wákàtí márùn òun náà ní tálákà gbọ́dọ̀ kí àárẹ̀ tó dẹ̀ ń ṣe èèyàn nìyí ṣẹ́rí gbogbo á sì bá ti ń tálákà tó lówó tá à ń sọ ìkáàtì ẹ̀kọ́kọ́ gbó ìjẹ́ olówó sọ́dọ̀ Ọlọ́run lọ́ba alárìsìkì kò sí ẹni náà láyé tí ó wà tọ́lọ́run ń bọ̀ àṣírí ẹ̀ láti jẹ àti gbogbo wa là ń jẹun akọni jura wa rafa'na ba'dahum fawqa ba'din darajat Olúwa ní apá kan wọn gbé wọn ga ju apá kan kò túmọ̀ sí wípé gbogbo wa náà àní ohun tó bá dẹ̀ ń jẹ́ ẹ̀sìn ohun tí ẹ̀dá ní kápá láti ṣe lọ́lọ́run ní kó máa jẹ́ ẹ̀sìn ó ti wò níwájú ó ti wò sẹ́yìn òun lọ́ba tó dá wa ó mọ̀ wá ó mọ̀ pé tálákà àti aláìní àwọn méjèèjì ni wọ́n lè máa gba àwẹ̀ ẹni tí àwẹ̀ lè bá lára mu jù pàápàá lọ afẹ́ lè sọ pé tálákà ni torí kò kún lówó tó pọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò kún lówó àìmọye mùsùlùmí tó yẹ pé láàárọ̀ tó bá dé bá ṣe bá dàdé láti mọ́ṣáláṣí madam kílẹ̀ nílé kò mà sí nǹkan bá lé mi ó ń gbà àwẹ̀ lọ nìyẹn àfijànàbí wa Muhammad sallallahu alaihi wasallam so téèyàn bá wá ṣe àárẹ̀ yálà olówó ni àbí ẹni tí ò ní owó lọ́wọ́ Ọlọ́run yọ̀ǹda fún torí ẹ̀sìn Islam kì í ṣẹ̀sìn wàhálà pákáleke kì í ṣẹ̀sìn ìnira Ọlọ́run bá nìkan ló gbéra ẹ̀ kalẹ̀ tó ní ṣàárẹ̀ láéláé ṣùgbọ́n gbogbo ohun tó dá ló lè ṣàárẹ̀ ó ti wá fún wa ní ìyọ̀ǹda wípé tó ṣàárẹ̀ ló dé yìí ìlera yín mo ní kẹ́ fi sinmi mo yọ̀ǹda fún yín ṣùgbọ́n o ẹ̀ dá padà o mo yọ̀ǹda ẹ̀tàn mo yọ̀ǹda ẹ̀tàn ẹ̀ dá padà ẹni tó ń ṣe nǹkan oṣù yóò dá ààwẹ̀ padà ṣùgbọ́n mo yọ̀ǹda ìrun fún
Allahu Akbar. ìrẹ́ ọkùnrin tí ara ẹ̀ ò yá, ìrẹ́ obìnrin tí ara ẹ̀ ò yá tí kì í ṣe pé ó ṣe nǹkan oṣù, tírọ̀ náà tá àwẹ̀ bá tán ọjọ́ tó o bá jẹ wàá dá padà. ìrun kọ́. irun ṣé obìnrin. lórí àìsàn lórí àárẹ̀ fọkùnrin fóbìnrin. tó bá yẹ pé àárẹ̀ ẹ gba irun tí irun yẹn jẹ́ rọrùn ju àwẹ̀ lọ nítorí pé ẹni tí ó fẹ́ kírun ọlọ́run ti ṣe ní rọrùn púpọ̀ ó lè wà lórí ibùsùn ẹ kó kí lórí ibùsùn o lè má lè gbapá má lè gbẹ̀rẹ̀ ṣùgbọ́n o mọ ohun tí ọpọlọ ẹ ò dàrú nǹkan kan ṣe o lè ka fatia kó délẹ̀ súrà tó máa fi lé o mọ nǹkan kan ò ṣe ọpọlọ ẹ ọlọ́run ò yọ̀ǹda fún ìlera tó wà lára ẹ náà yóò fi sin ọlọ́run ọba rẹ̀ yóò máa tẹ kọ̀kọ̀ àbí ní ìjókòó àbí lórí ibùsùn àbí lórí ìdúró kí ọlọ́run ọba kó má ṣàìṣàánú wa ṣùgbọ́n ẹni tó bá jẹ àwẹ̀ ò gbọ́dọ̀ gbà o kó má sọ pé ọlọ́run ọba ṣe kíni ó àyàfi tó bá yẹ pé àárẹ̀ tí ò sí ayé a lè fojú sùn pé nǹkan tó ń ṣe ni yóò lè bọ̀ ńbẹ àti rí i pé eléyìí kú ló kù táwọn onímọ̀ ìjìnlẹ̀ fi ń yé wa pé tó eléyìí ṣùgbọ́n ọlọ́run ọba tó ní kápá lórí gbogbo nǹkan ni o ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìmọ̀ ìjìnlẹ̀ táwọn rí yìí àwọn ò lérò pé ó lè yé irú èèyàn bẹ́ẹ̀ a máa bọ́ aláìní lóúnjẹ lójoojúmọ́. Ustaz níbẹ̀ yẹn ṣé ìdí kan lè wà tá a lè fi báàyàn gbàwẹ̀ pé ẹni yóò bí irú ẹni tẹ́ sọ pé ó wà lẹ́nu ó ń pàkà ẹ̀ẹ́dẹ́gbàkú so àwa wò pé ẹni kakú bá gbà á. ẹni tí ò bá tí kú àlè bá gbà wẹ̀. ẹni tí ò bá tí ikú ni àlà yẹn. lè àlà. tí ènìyàn bá ń gbàwẹ̀ bọ̀ ó wá kú àwọ̀ ẹ̀kú bíi 4 5 6 7 8 9 10 10 àwọn ẹbí tó máa jogún ẹ̀ wọ́n lè pín 10 yẹn láàrin àwọn lẹ́yìn tó bá kú tán kí wọ́n gbà pé àwọn fi ṣe ìrànlọ́wọ́ fún un ìyẹn bẹ́ẹ̀ ṣùgbọ́n ó ti wà láyé ẹ fi sílẹ̀ tó bá jẹ gbèsè tọ́lọ́wọ́n bá ò bá pa á sọ nǹkan ẹ̀ padà fúnra rẹ̀ a kì í bá àlàyé gbà wẹ̀ àyàfi bóyá ọ̀tọ̀ tún nìyẹn tàtọ́wò nìyẹn bóyá àdánwò kan ṣẹlẹ̀ àwa ni ẹja bẹ lọ́hùn nǹkan tó wà nílẹ̀ yìí ọlọ́run ló lè kápá ẹ̀ àwa ẹbí yẹn gbogbo wa sọ pé tó bá di tọ́sí yẹn jẹ́ kí gbogbo àgbà ká fi bí ẹ ọ̀tọ̀ nìyẹn o ṣùgbọ́n eléyìí Ramadan là ń sọ kí ọlọ́run jẹ́ kí àgbọ́yé yìí wà dáadáa. aláwọ̀ mi ètò yìí ètò wa àgbọ́yé Islam náà ni ẹ ṣe wà yìí tí àwọn bàbá wa ustaz wa olùrẹ́ni tí wọ́n ń bá wa sọ̀rọ̀ lọ́wọ́ abẹ́ ọlọ́run bá kọ́lọ́run já rí wọn pẹ́ àwọn ustaz wa ustaz Miftah Sadiq kọ́lọ́run jọ kọ́lọ́run bá fẹ̀mí wọn lẹ̀ lórí dáadáa. Ustaz ọ̀rọ̀ àwẹ̀ yìí náà ni àwọn ọmọ wa tó ti bàlágà tí kọ̀ọ̀kan wò pé dádì àwẹ̀ yìí le díẹ̀ o mi rò pé mi lè lọ mọ́ o mo ti try tó mo rò pé mo lè lọ mọ́ o ṣé ìyọ̀ǹda wà fún irú ọmọ bẹ́ẹ̀ tó dẹ̀ ti bàlágà. ipe kó máa jẹun. kó máa gbàwẹ̀. ẹ ṣe olótù ẹ ṣe rí ọ̀rọ̀ ẹ̀sìn gẹ́gẹ́ bí a ti sọ lẹ́ẹ̀kan àtàgbà àtọmọdé wa tí a bá ti lè dé ní ọjọ́ orí tí Ọlọ́run fi ẹ̀sìn yìí kọ́ wa lọ́rùn kò sóhun tá a ṣe ti ju pé ká gbà lọ. ìyẹn ló fà á tó ṣe yí pé kì í ṣe gìrìgbà tí ọmọ bá bàlágà a máa tó bẹ̀rẹ̀ àwẹ̀ fún un a ti fi máa kọ́ díẹ̀díẹ̀ nígbà tó wà ní kékeré kó gbà tí di aago 10 àárọ̀ aago 12 aago 1 aago 2 àti bẹ́ẹ̀ lọ tó máa fi dàgbà á ti mọ̀ pé Ọlọ́run ọba ló fi kíní ìkọ́ mi lọ́rùn mi ò gbọ́dọ̀ fi ṣàwàdà. kí ni àǹfààní àwẹ̀ pàápàá fún àwọn obìnrin wa àbí kí ni a lè pè ní ojúṣe àwọn obìnrin wa nínú Ramadan. àwọn ìyá wa Ọlọ́run kò sọ yín lẹ́san rẹ̀ àwọn gan la lè sọ pé wọ́n ń ṣe iṣẹ́ tó pọ̀ jù nínú àwẹ̀ ọdún wọn ni ọdún ìbádà ọdún tí wọ́n lè fi ra àlìjánnà ni so obìnrin ò gbọ́dọ̀ fi àwẹ̀ kó fi ọwọ́ yẹbùgẹ mú àwẹ̀ bí wọ́n ti gbọ́ oúnjẹ yẹn náà kó má jẹ́ pé oúnjẹ nìkan ni wọ́n máa mójútó wọ́n gbọ́dọ̀ máa ṣe adhikr kí wọ́n máa ṣe tilawatul Qur'an káwọn náà máa bẹ̀ lọ́hùn bó ti hùn kí àsìkò náà fún tó wọ́n gbọ́dọ̀ fààyè ẹ̀ sílẹ̀. kí ni àǹfààní Ramadan fún ẹni tó ń gbààwẹ̀ ẹbí ẹni tó ń gbààwẹ̀ àwùjọ ẹni tó ń gbààwẹ̀ ìlú àwọn aláwẹ̀. ẹ ṣe olóòtú àǹfààní ńlá ló wà fún gbogbo aláwẹ̀ lọ́kùnrin àti lóbìnrin nítorí wípé ohun tí àwẹ̀ fẹ́ ṣe nínú ìgbésí ayé èèyàn ni pé kó fọ̀ wá mọ́ tí èèyàn bá dẹ̀ ti mọ́ kúrò níbi ẹ̀ṣẹ̀
ó ti di ẹni àtẹ́wọ́gbà níwájú Ọlọ́run. Kò sóhun tó ń fa ìfàsẹ́yìn tí a bára wa lórílẹ̀‐èdè Nàìjíríà lé bí ìgbà pé ìwà ẹ̀ṣẹ̀ àwẹ̀ dẹ̀ ní ó ń jẹ́ kéèyàn jìnnà sí ẹ̀ṣẹ̀ àti kékeré nú ẹ̀ṣẹ̀ ni o àti ńlá nú ẹ̀ṣẹ̀ ni o aláàwẹ̀ á jìnnà sí àwa dẹni tó mọ́ ìyàwó ẹ̀ gbààwẹ̀ ọmọ yẹn náà gbààwẹ̀ aládùúgbò ẹ̀ gbààwẹ̀ ìlú yẹn náà wọ́n gbààwẹ̀ àsìkò tó ń gbààwẹ̀ yẹn tẹ́ ẹ bá rí ẹ rí wípé kò sí ẹnìkan tó máa fẹ́ jẹ́ kí àwẹ̀ yẹn ká ẹ̀ṣẹ̀ mọ́ òun lára lọ́wọ́ ẹ wo bọ́n ti ṣòkú tó ń jẹ̀bù ẹ lè rí kán máa ṣòkú náà wẹ̀ torí kò ní rẹ́ni báwọn jẹ́ àwọn tó pè gan aṣọ pé olórí burúkú lè nínú àwẹ̀ káwọn wá jẹun ọ̀daràn lélẹ̀ so oníkálukú mọ̀ pé oṣù Ọlọ́run ni oṣù yọ̀ṣẹ̀ ni oṣù mímọ́ ni oṣù tí èèyàn fi ń gba nǹkan lọ́wọ́ Ọlọ́run ni so ṣùgbọ́n ibi tí ó wá kù sí ni wípé kí ni dé tó yẹ pé ńgbà tí a bá ti gba nǹkan yẹn lọ́wọ́ Ọlọ́run táwọn èèyàn bá ti lọ tán ṣe ló máa dàbí pé kì í ṣe orílẹ̀-èdè yìí láwà mọ́ ibi tí àdánwò wà ní ọmọ ìyá mi. a tún padà sí gbogbo ibi wa. ìyẹn gan ni ó burú fún gbogbo ẹlẹ́sìn lórílẹ̀-èdè Nàìjíríà nígbà tí wọ́n bá ń ṣẹ̀sìn yẹn náà gbà pé Ọlọ́run wà ṣùgbọ́n tí wọ́n bá ti gbé ẹ̀sìn yẹn lẹ́bàá wọ́n gbàgbọ́ àwọn tó wọ́n lè padà síbi tó wọn kó dẹ̀ rí bẹ́ẹ̀ torí pé bá a ti ń ṣe yẹn ni àwọn màláìka ń kọ́lẹ̀ ìkan wà lọ́tún ìkan wà lọ́sì wa tí wọ́n ń kọ gbogbo nǹkan tá a bá ṣe sílẹ̀ èyí tá a bá dẹ̀ ṣe tó bá dáa ńbẹ̀ tó sunwọ̀n òun ni Ọlọ́run máa bá fi ṣèdájọ́ fún wa Ọlọ́run má jà jẹ̀bi Ọlọ́run má jà jẹ̀bi Ọlọ́run má jà jẹ̀bi. kí làmọ̀ràn yín ní àsìkò tá a wà yìí fún àwọn aráàlú pàápàá jùlọ àwọn tó ń rà tí wọ́n ń tà àti gbogbo àwọn oníṣẹ́ ọwọ́ lásìkò yìí. gbogbo ẹ̀yin bàbá àti ìyá wa ọmọdé àti alàgbà lọ́kùnrin àti lóbìnrin mo kí yín púpọ̀ ẹ kú òwò Ọlọ́run kó fi ìbùkún sí òwò yín ṣùgbọ́n àwọn ọ̀ràn kan wà tí àwọn ènìyàn máa ń dá tí wọ́n lérò pé èrè kí ni dé láti nǹkan bí ìjẹta ìjẹrin sìn ata tiwọn tomatoes tiwọn adẹ̀rín tẹ́tẹ̀ta tínú wa ti ń dùn pé kíní yìí máa ti ń wálẹ̀ ń bó lẹ́yà kó sí lẹ́nu ijọ́ mẹ́ta yìí ẹjẹ́ àbẹ̀rù Ọlọ́run èrè Ọlọ́run ọba ló ń fún yàn àdánù òun náà ló lè gbélé yàn Ọlọ́run má jàrí àdánù so gbogbo ohun tá a bá ṣe tá a bá ti fi tí ojú ti aláwo a rí i pé ìbùkún ló máa já sí ittaqullah fayu'allimukumullah ẹ̀yin bẹ̀rù Ọlọ́run kẹ́ ṣe dáadáa bí ẹ máa ti gbọ́rọ̀ yín gbà ẹ̀yin ò kàn yín ẹ fi ilẹ̀ fọlọ́run àfi ọ̀rọ̀ lẹ̀ fún Ọlọ́run níbo ẹ fi ń dàrú ẹ̀yin ọlọ́jà ẹ jọ̀ọ́ ẹ mú àwọn owó yẹn ẹ dá padà sísàlẹ̀ kí ìbùkún Ọlọ́run kó ba lè máa lépa bá wa àtàjèrè níyàwó máa ta àní tàtà. stars ẹ nílò láláì má ṣàdúrà fún gbogbo orílẹ̀-èdè pàápàá jùlọ àwọn olórí wa kẹ́ bá wa ṣàdúrà fún wọn àti gbogbo mẹ̀kúnnù lápapọ̀ àbùkátà ṣàdúrà. bẹ́ẹ̀ni Ànábì wa Muhammad sallallahu kò tẹ́ ti fi yẹn kọ́ wa mùsùlùmí ò kì í ṣépè tí nǹkan bá dàrú ìrẹ́lẹ̀ máa lérò pé lágbáyà ni kí ló fi hàn ṣé wọ́n rí ohun tó pamọ́ ni ó lè jẹ́ pé orí ẹ̀gan ló ti bẹ̀rẹ̀ sí dàrú tí wọ́n lérò pé ó ń ṣègbèsè lómi ó túmọ̀ sí pé ìpè yẹn ń bọ̀ wá padà sílé ẹ̀ tó bá ti dàrú báyìí kí gbogbo wa kọ̀rọ̀ wá síwájú Ọlọ́run ká dẹ̀ pa òfin mọ́ ká tẹ̀lé àṣẹ Ọlọ́run tá a bá ti ṣe eléyìí àábẹ̀ Ọlọ́run á jẹ́ kí gbogbo ẹ̀sùn wọn gbogbo àwọn ọ̀gá wa aṣáájú wa lórílẹ̀‐èdè Nàìjíríà Ọlọ́run kó bá kó sí wọn nínú kí Ọlọ́run má jẹ́ kí ṣèitán orí wọn mú ṣèitán ènìyàn tàlìjànú ohun tó mí ohun tí ò mí Ọlọ́run má dẹ̀ lọ́dẹ sí wọn kó ṣe wọ́n lẹ́ni tí ó máa ní àgbọ́yé tí wọ́n máa ṣe iṣẹ́ tí wọ́n á lè fi jẹ́ ẹni rere ẹ̀kú àbọ̀ ẹrú mi yẹ ẹ̀kú àbọ̀ níwájú Ọlọ́run nìkan Ọlọ́run jẹ́ ọ́ ṣe torí pé àti gun òkè àgbà kì í ṣe nǹkan tó rọrùn kì í ṣe nǹkan àti jẹ́ olórí kò rọrùn àti ká fàdúrà máa ràn wọ́n lọ́rọ̀ adẹ̀rí pé ẹni tó wà níbẹ̀ yóò ń gbìyànjú èyí tí ó lè ṣe fún ẹni tí ó bá lójú inú ọ ṣùgbọ́n ẹni tó bá yẹ pé politics ló ń mọ̀ nípa ẹ̀ tí ò fojú Ọlọ́run wo ẹlẹ́yàmẹ̀yà politics ìyẹn kò sí bẹ́ẹ̀ fojoojúmọ́ ń gbé bílíọ̀nù sùn a máa ní kí ló ṣe náà ni Ọlọ́run dẹ̀ fẹ́ yẹn ẹ jẹ́ kú fún àdúrà aláwọn àgbàdúrà wa. náà Ustaz NTA Ìjẹ̀bú Òde bẹ́ẹ̀ni ó ti ṣe díẹ̀ tá a ti dá iléeṣẹ́ yìí lẹ̀ ẹ̀yin náà dẹ̀ ti wà pẹ̀lú wa náà ó ṣe díẹ̀ ẹ ṣàdúrà fún NTA Ìjẹ̀bú Òde àwọn olórí wa ń bẹ̀ àti
àwa tá ìjọ wà ń bẹ̀ yìí náà. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run alhamdulillah. a ti pẹ́ ń bí báyìí ìkúnlọ́wọ́ òtó látọ̀dọ̀ àwọn ènìyàn sí NTA Ìjẹ̀bú Òde yìí ṣùgbọ́n Ọlọ́run fúnra rẹ̀ ti gbé ìkúnlọ́wọ́ kalẹ̀ báyìí Ọlọ́run jó dòdìdì àmín ìyẹn ní Ìjẹ̀bú state yẹn kò sí wọn aṣáà ní NTA inshallah Ìjẹ̀bú state ibi náà ní òkè eléyìí kódà nǹkan rẹ̀ ló ń bọ̀ abáyé lóògùn Ọlọ́run bá ti rí nìyẹn tí èyí táwọn sọ yẹn bá dé sí ẹ gbàgbé alhamdulillah ẹ gbàgbé gbogbo àwọn èèyàn máa tiẹ̀ fẹ́ máa wá síbí adọ́gbọ́n wá gba èsì yìí sára kan jáde tọ́wọ́ ní kankan ṣe so Ọlọ́run á jẹ́ kí ìjẹ̀kùn kó báyìí gbogbo ẹ̀yin òṣìṣẹ́ bẹ̀ iṣẹ́ ìṣe yín Ọlọ́run kó fa àlùbáríkà sí owó àṣejèrè kọ́ Ọlọ́run máa fún yín ṣe Ọlọ́run má jẹ́ ìṣòwò àdánù ọkọ̀ ọba àdáàbá Ọlọ́run má jẹ́ ó kọ yín lẹ́sẹ̀ èyí tó ti dá lọ́rọ̀ yẹn Ọlọ́run má jẹ́ ó bàjẹ́ láéláé lógo Ọlọ́run lógo láìpẹ́ láìjì gbogbo àìrín láàrin Ọlọ́run á ká gbogbo ọ̀rọ̀ bí ẹkún bí òṣè yìí á ká kúrò ìdùnnú àwa fi lékè fún wa wala la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. adúpẹ́ lọ́wọ́ stars wa abẹ́ Ọlọ́run bá kọ́lọ́run jọ bá fẹ̀mí wọn lẹ̀ lórí dáadáa torí pé ẹni dáadáa la mọ̀ wọ́n sí Ọlọ́run jọ jẹ́ bẹ́ẹ̀ délẹ̀ Ọlọ́run jọ àpadà sí ìgbà tó ń tọ́sẹ̀ dà Ọlọ́run má jò tọ́ sí wọn ìmọ́lẹ̀ ara wọn kọ́lọ́run má jò owó òkùnkùn láéláé kọ́lọ́run má jò tàn sí gbogbo ibi tó wá tàn ká Allahu Akbar àwọn ọmọ tó bí àtàwọn ọmọ tí wọ́n kọ́ wọ́n ti dàn ọmọ tó bí náà nìyẹn gbogbo ibikíbi tó ń bẹ Ọlọ́run jọ máa ráàánú gbà o jọ máa ráàánú gbà àwọn náà kọ́lọ́run jọ Ọlọ́run àánú tó ti ń jẹ́ orí gbà Ọlọ́run má jò ó dẹ́ Ọlọ́run túbọ̀ jò ó pọ̀ sí ìjó túbọ̀ máa pọ̀ sí la hawla wala quwwata illa billah jazakumullahu khairan adúpẹ́ jazakumullahu khairan subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk pẹ̀lú ògo Ọlọ́run a tún padà wá lọ́sẹ̀ tó ń bọ̀ tá a tún máa mú ètò míì wá fún wa lórí àgbọ́yé Islam subhana rabbika رب العزة عما يصفون والسلام على المرسلين الحمد لله رب العالمين. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين.